Mo kí gbogbo wa pátápátá nílé lóko ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wo fídíò mi. Mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel Oma TV. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti type OMA TV ẹ stroll lọ sísàlẹ̀ ẹ máa rí orange t-shirt tí mo wọ̀ ẹ bá mi subscribe ẹ dẹ̀ bá mi subscribe sórí TikTok mi àti X mi Oma TV náà ní gbogbo ẹ̀. Láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ni mo fẹ́ máa sọ nípa ẹ̀. Mo fẹ́ sọ nípa ìṣesí àwa bàbá nínú ayé ọmọ wa, ipò àwa bàbá nínú ayé ọmọ wa. Àwa bàbá ni mo kọ́kọ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí. Mo sọ ní lánàá nípa bí àwọn bàbá wa bí wọ́n ṣe máa ń hùwà nínú ilé, bọ́n ṣe kọ́ wa ní bí a ṣe lè fẹ́ràn àwọn ìyàwó wa, àwọn ọmọ wa, wọn ò kọ́ wa bẹ́ẹ̀. Ṣùgbọ́n lénìí mo máa sọ nípa àwa bàbá. Ìwọ òbí tó bá wò mí, bóyá ìyàwó ẹ̀ ti lọ àbí wọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ jọ ń gbénú ilé. Mo fẹ́ sọ fáwa òbí lénìí, tí a bá fẹ́ kí ayé ọmọ wa kó níláárí, kó ní ìlọsíwájú, a ní láti parọ́ kankan fáwọn ọmọ wa. A ní láti jẹ́ kí àwọn ọmọ wa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé wa. Èní, ọ̀pọ̀lọpọ̀ òbí tó ń bí nǹkan tí mò ń sọ lọ lánàá, ọ̀pọ̀lọpọ̀ bàbá tó ń jìyà lénìí, ọ̀pọ̀lọpọ̀ bàbá tó jẹ́ pé wọ́n fọwọ́ rọ́ sẹ́yìn lénìí. Kì í ṣe gbogbo wọn ló ṣe búburú sọ́mọ o. Àwọn kan ṣe dáadáa bí nǹkan tí mò ń bá lọ lánàá. Wọ́n ṣe dáadáa, gbogbo nǹkan tó yẹ kóbi ṣe náà ṣe lórí ọmọ. Ṣùgbọ́n wá ku ìwà pé bí ó ṣe lè wà pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó ṣe lè bá wọn sọ̀rọ̀ ló ń fìyà jẹ lénìí. Kí ni mo fẹ́ fàyọ̀ mbẹ̀ ni pé ẹ̀yin gbogbo àwa bàbá, bóyá ìyàwó ẹ̀ kúrò lọ́dọ̀ ẹ ni o, bóyá ìyàwó ẹ̀ ń gbé lọ́dọ̀ ẹ, tó o bá fẹ́ ṣe anything fọ́mọ ẹ, kó fẹ́ ṣe anything fún ọmọ ẹ, ẹ jẹ́ ká rọ́jú àwa gata níyàwó sílé, ẹ jẹ́ ká rọ́jú ká máa jẹ́ kí àwọn ọmọ wa yẹn mọ nǹkan tá à ń ṣe lórí wọn, so that àwọn ọmọ wa ọkùnrin ò ní dìde kan useless. Torí àwọn ọmọ ẹ̀ ọkùnrin tí wọ́n bá ti mọ nǹkan tó ń ṣe lórí wọn nínú ilé, tí wọ́n máa fi dàgbà, àwọn náà wọn ò ní wúlò fún ìyàwó wọn. Torí obìnrin míì wà ó burú, ọkùnrin náà burú. Mo ṣì ń bọ̀ nípa tọrọ obìnrin o, tó jẹ́ wípé tí bàbá bá ṣe fọ́mọ ẹ̀, torí pé bàbá yẹn ò kì í dúró ńlé, ó ń jáde, òbí yẹn á máa sọ fọ́mọ ẹ̀ pé ìyàwó yẹn á máa sọ fọ́mọ ẹ̀ pé òun lòun ṣe gbogbo ẹ̀ fọ́mọ. Ẹ wá sọ fún mi bí ọmọ yẹn fẹ́ wúlò nígbà tó bá dàgbà. Gbogbo ìgbà tí ìwọ baálé ilé tó bímọ sílé tó lọ ń lò pẹ̀lú àwọn tẹjọ́ mọ̀ gógóró kiri yẹn, tó lọ ń lò ní bí apalọ̀, tó lọ ń lò ní ilé àlè, bóyá girlfriend ló ní, tó bá ti lò díẹ̀ ń bẹ̀, wá àyè kan fún àwọn ọmọ ẹ. Tó bá délé, wá àyè bó ṣe máa pè ìyàwó àtọmọ ẹ jókòó náà kó bá wọn sọ̀rọ̀. Owó tó bá dẹ̀ ti ná, jẹ́ kí àwọn ọmọ ẹ mọ̀ nípa ẹ̀. Kúnlé, ẹ káàárọ̀ o, ṣàlàáfíà lẹ wà. Owó skul yín ṣó ti sẹ́ lánàá? Bẹ́ẹ̀ni, mo ti fi rán ìyá yín kó lọ bá yín san o. Má wọrí ọmọ o, gbogbo nǹkan tó ń lọ ń sìn ó máa tó over. Èmi bàbá yín gbìyànjú o láti rán lọ ilé ìwé tó fẹ́ lọ yẹn, má ṣàní sùúrù, jẹ́ kí n ṣiṣẹ́. Ọmọ yẹn á lè mọ̀ pé ìwọ bàbá yẹn wà nínú ayé òun. Ìgbà tóun náà bá máa dàgbà, á lè máa ṣerú ẹ̀ fún ìyàwó àtọmọ ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tó yẹ pé àwọn bàbá tó bá ti jí láàárọ̀ kùtù, the first thing tó máa kọ́kọ́ ṣe ni pé wàá lọ mu jẹ̀dí. Wàá lọ mu jẹ̀dí látago bíi 5 sí 6, wọ aago 9. Tó bá máa fi wọlé, ọmọ ẹ ti lọ sí school, ìyá ẹ ti mú lọ sí school, ó ti ṣe gbogbo wàhálà lọ, ìwọ wọlé ó ti yó bákù láàárọ̀ kùtùkùtù, ó ti mu tí yó. Tó bá máa dé, kí ni mo fẹ́ jẹ o, kí ni àwọn ìyàwó ẹ̀ gẹ́tẹ̀ tó fẹ́ sọ fún ẹ pé bàbá yìí àwọn ọmọ yìí sọ pé bàtà wọn já ògì nìkan, ẹ wo ẹ fún mi ló jẹ́ kí n jẹun, oṣù ń ọrùn ni. Kì í ṣe pé ìwọ bàbá yìí ò dáa, ṣùgbọ́n bó ṣe gbé ilé ayé ẹ ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Èèyàn máa ń ní time
fún àwọn ọmọ ẹ̀ ni téèyàn máa ń jókòó. Ìwà tó yẹ ká kọ́ àwọn ọmọ wa ń sìn nìyẹn, ká fi gbogbo àwọn ìyàwó àwèrè yẹn lẹ̀. Èèyàn gbọ́dọ̀ ní time fáwọn ọmọ ẹ̀, kéèyàn bá wọn jókòó kó béèrè báwo ni school yín, kí ló ń lọ ní school yín, kí lẹ nídìí ní school yín. Bó o tiẹ̀ ní ìwọ bàbá kó má ní owó yẹn, tó o bá bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ wọ́n á mọ̀ pé o wà nínú ayé wọn, wọ́n á mọ̀ wípé o fẹ́ràn ìyá wọn. Even tí àwọn ọmọ yẹn bá dàgbà, kí màmá wa sọ fún wa pé òun ló wọ́n ní bàbá dáàdì wa ṣàṣàlàyé kò ṣàṣòwò lọ́wọ́ wọn, ṣùgbọ́n ààrẹ jẹ́ àrómìíra. Gbogbo ọkọ ọkùnrin míì lénìí tó ń jìyà lénìí, gbogbo ọkọ ni ò ṣe dáadáa sọ́mọ o, gbogbo ọkọ ni ò ṣe dáadáa sọ́mọ. Àwọn kan jìyà lórí ọmọ dáadáa tó jẹ́ pé ìyá àwọn ọmọ yẹn ló wá jèrè last. Èèyàn mélòó ló fẹ́ máa rojọ́ fún nígbà tó jẹ́ pé ìwà tó ń gan wù tí gbogbo ará àdúgbò ń rí, ìwà yẹn náà fi judge ẹ̀. Wọ́n ní nígbà ìyá ọmọ yẹn wàhálà tó ń ṣe láwọn ọmọ yẹn lórí òun ló máa mọ lọ sí school, òun ló máa wẹ̀ fáwọn ọmọ yẹn, òun ló máa. Bàbá yẹn dẹ̀ ó ṣe dáadáa, ṣùgbọ́n wípé ìwà wèrè àìbìkítà tó ń wù ló jẹ́ kí ó jẹ̀bi. Àwa ọkùnrin aníṣẹ́ ṣe nínú ilé wa, eléyìí tó máa fi mu ọtí yóò bá kí tó máa bọ̀ láago 12 òru. Nàìjíríà kẹ̀dẹ̀rẹ́ kò sí nọ́mbẹ̀, bóyá ilé tó ń gbé rúmà nípa lọ face me and face you ni òun bọ̀ gbogbo inú ilé ló mọ̀ pé òun bọ̀ torí àwọn tó gbé stove wọn sí passage tán fi ń dáná, ẹsẹ̀ ló fi gbá gbogbo ẹ̀. Ta ló gbé kinní síbí báyìí, gbogbo ẹ̀ dúgbúrúgbú wọ́n ti mọ̀ pé ó wọlé. Àwọn ọmọ obìnrin wọ́n wà nínú ilé, ọmọ obìnrin máa sọ lọ́kàn wípé èmi ò lè fẹ́rù ọkọ báyìí. Ó ti ń create àwọn nǹkan tí ò dá sínú ọmọ yẹn nìyẹn. Ọmọ ọkùnrin á máa sọ pé irú bàbá wèrè wo leléyìí báyìí wọ Ọlọ́run. Ǹjẹ́ irú bàbá àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣe gbogbo wọn ní ò dá? No, kì í ṣe gbogbo wọn ní ò dá. Nǹkan tá a láàkì ni connection tó yẹ ká ní pẹ̀lú ìyàwó wa àtàwọn ọmọ wa, kí ilé ayé wa lò ní ìlọsíwájú. Kí ní ìkẹ̀dẹ̀rẹ́ ó dẹ̀ máa ń dùn àwọn obìnrin. Nígbà míì àwọn obìnrin kan á fẹ́ pe àwa ọkùnrin láti bá wa sọ̀rọ̀, ṣùgbọ́n agídí inú wa ò ní jẹ́ ká lè bá wọn sọ̀rọ̀. Kíni kí ló fẹ́ sọ, kí ló dé wo mo ní nǹkan ṣe o. Ẹ wá wọ ọkùnrin tó lóun ní nǹkan tó fẹ́ lọ yẹn o, ó fẹ́ lọ jókòó táwọn ọ̀rẹ́ ẹ̀ kó máa rojọ́ ni. Mi lè jókòó tóbìnrin sínú ilé káwọn kan máa rojọ́. Mo láìkí bá ṣe jọ wá. Nígbà míì ẹ já fún àwọn family wa ní attention just 10-15 minutes nínú ilé. Ìwọ ọkùnrin tó bá fẹ́ kílé ayé ẹ̀ ní ìlọsíwájú, mọ bọ́n ṣe ń dáná, mọ bọ́n ṣe ń sebẹ̀, mọ bọ́n ṣe ń ṣe àwàdà. Mẹ́ta yẹn important ní ayé ọkùnrin. Tí ó bá kò sí bínú bá ṣe lè bí obìnrin tó nígbà míì tó bá ń bá wọn ṣe àwàdà tó dẹ̀ help wọn díẹ̀díẹ̀, inú á lè ṣàlàyé nǹkan tó ń dùn fún ẹ. Àwọn náà kì í ṣe wèrè, wọ́n ní lọ́wọ́ o, ṣùgbọ́n nígbà míì wà tó jẹ́ pé most of the things tí àwa ọkùnrin lè ní ta kàn kú tú ẹ tá à ń ṣe kinní yẹn ó ń fà á láàrin wa tó jẹ́ pé àwa gan là ń fọwọ́ ara wa fà á nípa àwọn kan kéékèèké tó yẹ ká ṣe tá à ṣe, tó jẹ́ pé lè ní àwọn ọmọ wa wá rí wa bí ẹni tí ò dáa. Àwọn máa ń wò wá bí bàbá tí ò wúlò nínú ilé. Mo wá fẹ́ fi eléyìí rọ gbogbo àwa ọkùnrin tó bá wo fídíò mi, ó fọlọ́run bá bẹ́ẹ̀ ni. Bóyá ìyàwó ẹ wà lọ́dọ̀ ẹ o, bóyá kò sí lọ́dọ̀ ẹ, bóyá ọmọ ẹ ń gbé lọ́dọ̀ ẹ, bóyá kò sí lọ́dọ̀ ẹ. Ìwọ ọkùnrin tọ́mọ ẹ ò bá gbé lọ́dọ̀ ẹ, wá ọmọ ẹ rí. Má sọ pé tó bá dàgbà ọmọ bàbá ẹ. Ó lè jẹ́ ìwọ ló máa ṣe àtẹ̀gùn fọ́mọ yẹn, ọ̀rọ̀ kan péré báyìí ló máa sọ fọ́mọ yẹn tó máa fi ṣoríire nílé ayé. Ṣùgbọ́n tó o bá ti wá rí, ọmọ yẹn á máa tàràkà káàkiri ni, kò ní lè rí àyànmọ́ tó yànmọ́ látọ̀run, kò ní lè fùfú ilẹ̀ nílé ayé. Ọ̀rọ̀ kékeré làwọn òbí máa ń ṣe fọ́mọ. Àwa ni foundation àwọn ọmọ wa táwọn ọmọ wa máa ń build lé lórí láti gòkè. Mo rọ̀ gbogbo ẹ̀yin òbí mi, ẹ̀yin bàbá tẹ́ bá wo fídíò yìí, ìwọ tó yẹ pé kò sówó lọ́wọ́ ẹ, má fi kanra mọ́yàwó ẹ jù, bá jókòó bá sọ̀rọ̀.
lóòótọ́ mo máa sọ̀rọ̀ nípa àwọn obìnrin náà ẹjọ́ jókòó especially even gan kíyàwó ẹ̀ máa bá ẹ jà má bá àwọn ọmọ ẹ̀ jà láyéláyé má bá wọn jà kí ìwọ ẹ̀yin èrè méjì tẹ́jọ́ ríra yín tẹ́ fẹ́ ra yín ẹ má kó wèrè yẹn wá sínú ayé ọmọ yín ẹ lè lura yín kẹjà kì í ṣe ohun tó jò rírí I mean ẹ má bínú kì í ṣe nínà ẹ lè sọ̀rọ̀ kẹjẹjà kẹjẹ ní argument but ẹ má gbé sínú ayé àwọn ọmọ yẹn ẹ má rojọ́ tí ò dáa fáwọn ọmọ wa ẹ má jẹ́ ká fi ayé tiwa ká fi bà ayé àwọn ọmọ wa jẹ́ Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o lẹ́ẹ̀kan ṣe subscribe sórí YouTube channel mi subscribe sórí TikTok mi ẹ dẹ̀ subscribe sórí X mi gbogbo ẹ̀ OMA TV thank you very much ẹ ṣé mo dúpẹ́.